lásìkò tí Abdul ń fa omi nínú kànga ló kó sínú ẹ̀ nílọrin. ọjọ́ ajé monde ọjọ́ 6 oṣù kọkànlá yìí níṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ lágbègbè akérébíata nílùú ìlọrin níbi tí Abdul ẹni ọdún 7 ti kó só kànga lásìkò tó fẹ́ fa omi. òkú ẹ̀ ni wọ́n gbé jáde nínú kànga náà. nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ panápaná ní Kwara Hasan Hakeem Adékúnlé fi síta nílùú ìlọrin, èyí tó tẹ Aláròyé lọ́wọ́ ló ti ṣàlàyé pé iléeṣẹ́ panápaná ti yọ ọmọkùnrin kan Abdul tó ń gbé ní Yá Latif òpópónà Tinu Akérébíata níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìlọrin nínú kànga kan tó kó sí lásìkò tó fẹ́ pọnmi ní kànga náà. lẹ́sẹ̀ rẹ̀ kan yẹ, èyí tó ṣokùnfà bó ṣe tàkìtì sínú kànga ọ̀hún. Adékúnlé ní nǹkan bíi aago 5 ààbọ̀ kù díẹ̀ lálẹ́ ọjọ́ ajé ni àwọn gba ìpè pàjáwìrì látọ̀dọ̀ ọ̀gbẹ́ni Ìdòwú tó jẹ́ alámúlétì ọmọkùnrin náà pé ẹnìkan ti kó sí kànga lágbègbè Akérébíata o. èyí ló mú kí iléeṣẹ́ panápaná tètè sáré lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ṣùgbọ́n ó ṣe ní láàánú pé Abdul ti mumi yó, ó sì ti kú kí àwọn tó débẹ̀. ó ní àwọn yọ òkú rẹ̀ jáde, àwọn sì gbé e fún ọ̀gbẹ́ni Yusuf tó jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún. ọ̀gá àgbà àjọ panápaná ní Kwara ọmọọba Fáládé John Olúmíìwá fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. ó wá rọ gbogbo olùgbé Kwara láti máa ṣọ́ra gidigidi lórí gbogbo ohun tí wọ́n bá ń ṣe lójoojúmọ́, kí wọ́n sì yàgò fún rírán àwọn ọmọ tọ́jú orí wọn kéré lọ sídìí kànga láti máa lọ fa omi. bẹ́ẹ̀ ló kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún. Ibrahim Alógúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.